Hello, ẹ̀yin èèyàn mi o, a kú ojúmọ́ ọmọ, a kú ojúmọ́, a kú ọjọ́ òní, a sàn wá síre o, a sàn wá sówó, a sàn wá sọ́mọ, a sàn wá sálàáfíà ńlá balẹ̀ ọ̀rọ̀. Ẹ ṣé o, bẹ̀ ṣe ń tẹ́tí sí wa, mò ń rọ́wọ́ wa, ẹ ṣé o, ẹ ṣé o, bẹ̀ ṣe ń bá wa subscribe, tẹ́ bẹ̀ ṣe ń bá wa like, bẹ̀ ṣe ń fún wa ní àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó ń ṣí wa létí ìgbọ́. Ó ń encourage wa, encouragement tẹ̀ ń fún wa, ó dùn mọ́ mi lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa o, tọmọtọmọ in Jesus name, amen. Bẹ́ẹ̀ ni o, ná bá ní olórí Rónkẹ́ mà ní o, wọ́n ròyìn ó lọ gbégbékúgbé o níbi tí wọ́n ti ń tojú bọ ilé káàkiri. Olórí Rónkẹ́ ló ń tojú bọ ilé kiri lórúkọ pé òun fẹ́ bímọ fún kábíyèsí. Ó lóun náà ti lóyún o. Olórí Rónkẹ́ ti lóyún o. Ìyá almost 70 ó lóun ti lóyún fún kábíyèsí. Ló bá bẹ̀rẹ̀ sí ní oyún yẹn wá ń disturb ẹ̀ gẹ́gẹ́ bá ṣe gbọ́ o. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ní internet space o. Wọ́n lóyún yẹn ń disturb ẹ̀ gidi gan. Pé igbe ò máa jẹ́ kán gbádùn láàfin. Ló bá bẹ̀rẹ̀ sí ní sá kolobákolo bàbá yìí o. Pé oyún yẹn ń disturb ẹ̀. Ó lóun lọ sí hospital. Ó lọ sí ọ̀dọ̀ onífá, ó lọ sọ́dọ̀ oníṣègùn. Nǹkan tí dókítà rí lára oyún yẹn ni pé oyún yẹn wà ńbẹ̀. Ó ní ṣùgbọ́n darling oyún ló ní. Ó ní the name of doll pregnancy. Èwo ni doll pregnancy? Àfi k'Ọlọ́run kó kó wa yọ. Wọ́n ló dẹ̀ ń disturb ẹ̀. Bóyún yẹn ò grow, pé nǹkan tó ń disturb ẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni, wọ́n ní irú oyún wo wá dẹ̀ ni o. Wọ́n ní doll pregnancy. Wọ́n máa rí ìpóyún ni ìgbà tí ó dẹ̀ grow, tí ó dẹ̀ ṣe. Irú oyún wo? Àwọn èèyàn, àwọn tí ó wà ní íńtánẹ́ẹ̀tì máa rẹ́rìn-ín kẹ̀ ẹ́. Tẹ́ bá gbọ́ gbogbo nǹkan tó ń sọ. Wọ́n ní babaláwo ti lọ pàlè sí wọn níkùn. Babaláwo ló lọ fún lóyún o. Oyún babaláwo dẹ̀ ní grow, ṣé mọ̀ pé kò sí ní ẹni tó bá rìn lọ sí ilé babaláwo tó ń ṣe oríṣiríṣi. Ó di dandan babaláwo máa bá wọn ní àjọṣepọ̀. Wọ́n pọ̀ jáǹtìrẹrẹ bẹ́ẹ̀ yẹn. Torí ohun ojú ń wá lójú ń rí. Wọ́n pọ̀ jáǹtìrẹrẹ babaláwo. Ìfàtọ̀ gan tí ò bá jẹ́ pé ọ̀rọ̀ pé wọ́n kówó fún babaláwo. Irú wọn ni babaláwo máa gbà lọ́wọ́ ọkọ wọn. Wọ́n á fògùn ṣe wọ́n, wọ́n á fi gbogbo ẹ̀ ṣe wọ́n. Wọ́n á gbà wọ́n, wọ́n á jó. Fake ni babaláwo máa gbà fún wọn. At the end of the day, wọ́n ṣe máa pààrà. Wọ́n ṣe máa pààrà lọ́dọ̀ babaláwo ni láti máa gba owó lọ́wọ́ wọn. Owó ni ṣá. Ṣé mọ̀ pé owó ni ti babaláwo? Tí ẹni pé ṣùgbọ́n jẹ́jẹ́ ẹni ẹlẹ́ni ló dúró lẹ́wà lọ́ba. Wọ́n ti gbé nǹkan tó fẹ́ sìn, á gbélé wọn lọ́wọ́. That is the last thing tí wọ́n máa ń rí gbà jáde ìgbẹ̀yìn wọn pẹ̀lú babaláwo bó ṣe máa ń rí nìyẹn. A ti rí dáadáa ni, kì í ṣe pé bóyá ń ṣe àhesọ. A ti rí dáadáa nínú àwọn ọ̀rẹ́ wa kan olóògùn ni. Babaláwo ló lọ ń bá. Ó lọ́kọ ńlé o. Ó lọ́kọ ńlé o. Wọ́n ní téèyàn bá yó tán, a máa wá bẹ́kùnbẹ́kùn. Ọkọ ẹ̀ dẹ̀ wà well to do. Ọkọ ẹ̀ ṣiṣẹ́ ní Shell. So kẹ́ mọ̀ pé kì í ṣe pé bóyá dẹ̀ ń ṣe kọ́tà mọ̀ nìyẹn. Ẹgbẹ́kẹ́gbẹ́ àtojú kòkòrò. Ohun tí ọwọ́ mi ò tó máa fi kọ̀ǹgọ̀ fà. Àìnítẹ́lọ́rùn, àìwà contented, òun ló ń fa bí irú táwọn olórí tó wà láàfin kábíyèsí. Obìnrin yẹn tí mò ń sọ, babaláwo gbà lọ́wọ́ ọkọ ẹ̀ o. Pẹ̀lú gbogbo owó ọkọ ẹ̀ tó ń kó fún babaláwo. At the end of the day, babaláwo gbà lọ́wọ́ ọkọ jẹ́. Èmi ti yín tòótọ́, ó bí ọmọbìnrin kan fún kábíyèsí. Kábíyèsí báwo. Ó bí ọmọbìnrin kan fún babaláwo. Babaláwo gbà lọ́wọ́ ọkọ ẹ̀. Ìjọ́ tí ó ká lọ́wọ́ lójú obìnrin yẹn, ilé kókó ń ta gbé. Ó sá fún babaláwo àtọmọ yẹn tó bí fún kábíyèsí, ó sá fi ilẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, true life story ni mò ń sọ fún yín. Ṣé ẹ mọ̀ nípa àwọn òun sọ ọ̀rọ̀ tí a mọ ìtumọ̀ ẹ̀, tá a mọ ìdí ẹ̀. À ń ṣàhesọ nǹkan tó ṣẹlẹ̀ ni mò ń sọ fún wa yìí.
ṣẹ́ẹ̀rẹ̀ lọkọ ẹ̀ tí ń ṣiṣẹ́ níbi tí èṣù jọba lórí wọn dé, èṣù gbógun tì wọ́n dé, èṣù cheat wọ́n dé. Ṣèbí ìgbà tí babaláwo jókòó tì àti èṣù, ṣèbí àwọn náà lọ fa èṣù lẹ́sẹ̀. Bóbìnrin yẹn ṣe bí babaláwo ṣe gbà lọ́wọ́ ọkọ ẹ̀ nìyẹn tó ń kéwú òsì. Èmi tí yín tó bímọ fún lẹ́yìn tó ti bí ọmọ fún ọkọ ẹ̀, ọmọ 4 ló ti bí fọ́kọ torí wọ́n ń ka ọmọ fọ́lọ́mọ. Ó wá bẹ́kùnbẹ́kùn àfìgbà tó lọ sọ́dọ̀ babaláwo. Bóyá oògùn ìfẹ́ ló wá lọ, bóyá nǹkan kan láti lè máa gba owó ọkọ ẹ̀ kó máa kó fún boyfriend ló fi lọ sọ́dọ̀ kábíyèsí o. Ẹ má dá mi lóhùn òjé, ẹ má dá mi lóhùn. Tọ́rọ̀ bá ti pọ̀ jù ó sì máa ń rí nìyẹn. Tó lọ sọ́dọ̀ babaláwo, babaláwo gbẹ́sẹ̀ lé, ó bímọ obìnrin kan fún babaláwo. Ojú ẹ̀ tó ká, ìyá ti jẹ́, kò lè rí ilé ọkọ wọ̀ mọ́, kò rí ilé ọkọ ẹ̀ wọ̀ mọ́, ọkọ ti níyàwó. Àwọn aráàlú ibi tó ti wá, obìnrin tí mò ń sọ yìí, mo kàn fẹ́ forúkọ bò láṣìírí ni, tí bá sọ fún ẹ máa pariwo, àti ìlú tó ti wá. True life story ni mò ń sọ fún wa. Ṣó yé wa nǹkan tó ń ṣẹlẹ̀ láàárín àwọn olórí tó wà láàfin? Wọ́n yóò tán, wọ́n wá bẹ́kùnbẹ́kùn tó bá pọ́n jókòó ara wọn jẹ́jẹ́. Ṣé dandan ni kẹ́ bímọ fún kábíyèsí? Gbẹ̀yìn tẹ́tí bímọ tẹ́tí rà lọ́dọ̀ ọkọ yín. Bí kábíyèsí bẹ́ẹ̀ ṣe ń kábíyèsí wọ̀n yìí tí gbogbo yín dẹ̀jọ́ ń ṣe ọ̀tọ̀ mi láàfin. Ẹ jókòó ẹ ra máa jẹ ìgbádùn ayé yín. Ẹni dandan ẹ fẹ́ bímọ fún, ẹni dandan ẹ fẹ́ bímọ fún. Ṣé ọmọ lóòótọ́ o, ọmọ ní olúwa, ọmọ kìíní kan dẹ̀ ní bẹ́tọ̀ bó ṣe wà yẹn. Wọ́n ní gẹ́gẹ́ bí ọfà ṣe rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ ni àwọn ọmọdé rí. Lóòótọ́ bá ṣe wà nílé ọkọ kọ́lọ́n kó fi dáradára fún wa torí wọn Bíbélì sọ pé gbogbo nǹkan tí Ọlọ́run dá pé dáradára ni. Bẹ́ẹ̀ ni ó wù wọ́n pé kán bímọ fún kábíyèsí bẹ́ẹ̀ tí kò wọ́n ẹlẹ́dàá wọn. Bẹ́ẹ̀ ni kì í dẹ̀ ṣe tipá. Kábíyèsí ní ó rẹ́dì láti kọ́ mansion fún wọn. Ó ní kán fún òun láyè kóun lè gbádùn ayé òun. Ó rẹ́dì láti kọ́ mansion, ó rẹ́dì láti ṣe wọ́n dáadáa. Kì í ṣe pé bóyá ó ń béèrè ọmọ lọ́wọ́ wọn. Kábíyèsí ò béèrè ọmọ lọ́wọ́ ẹnì kankan. Tó bá bímọ tó ní lọ́ọ̀kì tó bímọ, lọ́ọ̀kì ẹ̀ ni. Tí ò bá dẹ̀ kó fara mọ́. Torí ẹ̀ ni gbogbo wọn ṣe ń wá nǹkan tí ò sọnù káàkiri. Wọ́n lọ ń ra ọmọ wá sí ilé kábíyèsí. Ṣé túláàsì ni? Wọ́n lọ ń ṣe àṣemáṣe nílé lórí Rónkẹ́ ó ti kàgbákò tiẹ̀ sí. Wọ́n ti gbé nǹkan síkùn ẹ̀ tó jẹ́ pé ó ń disturb ẹ̀ káàkiri. Àwọn tó máa ń lọ sílé aláwo, tó ń lọ sílé oníṣègùn, tó lọ ń ṣe bí. Babaláwo wọ́n máa ń gbé nǹkan sí wọn nú. Tó máa gbé òrìṣà sínú wọn tí òrìṣà dẹ̀ máa jókòó sínú ikùn wọn tó máa disturb wọn. Àbáyélálà. Kò sí nǹkan tó wà lọ́wọ́ babaláwo tó dà. Àfi nǹkan téèyàn wá lọ sílé Ọlọ́run. Bíbélì ti sọ pé gbogbo nǹkan tó ń dá pé dáradára. Ẹ̀yin èèyàn mi, wọ́n ní kí a má ti torí àwíjàre kí ìtàn tọ́ lẹ́nu. Olórí Rónkẹ́ Ọlọ́run ló mọ ibi tó ti kó tiẹ̀. Nísìnyí wọ́n ló ní o darling pregnancy ló ní o. Kí ló ń wá? Kábíyèsí, wọ́n ní kábíyèsí gbọ́, kábíyèsí ní irú kí lélẹ̀ ìdáràn ẹ̀ṣẹ̀. Ṣé òun sọ fún ẹ pé irú ọmọ tí tẹ̀ ń wá káàkiri ṣé irú ẹ̀ lòun fẹ́ ni? Òun ò fọ́ọ̀sì yín o, òun ò ṣe túláàsì o. Ẹ̀yin lẹ mọ̀ bí tẹ́ ti rí lọ gbégbékúgbé níbi tẹ́ ti ń tojú bọlé babaláwo káàkiri. Ó ga jù. Wọ́n ní Rónkẹ́ ti kó tiẹ̀. Ó ti lọ ní darling pregnancy. Kò kúrú kò ga, kò yẹ kò pa. Ó kàn wá ń bẹ̀. Báwo ló ṣe máa jẹ́ pregnancy? Àwọn ìyá tó ti wọ ọmọ, wọ́n ní wọ́n sọ wípé àbí fibroid ló ń ṣe ìyá yẹn. Wọ́n tún ní wọ́n tọ́ ẹsẹ̀ pé wọ́n ní kì í ṣe fibroid. Kí wà ní? Pẹ̀lú èjì tó wà yìí. Ṣé oyún miracle ló fẹ́ ní ni? Àbí ìtumọ̀ eléyìí?
Ṣé àwọn pé àwọn ọmọ ẹ̀ ti fà á fà á fà pé màmá mi ẹ kúrò ńbẹ̀ yẹn, ẹ kúrò ńbẹ̀ yẹn kẹ́ má bàa rí ìdí rẹ̀, ẹ má bàa rí kinní kan nù, kẹ́ má bàa kàn dín nù yọ̀. Ìyá ẹ̀ nílá, wọ́n fọ ọlọ́pàá wá gbé ìyá nílá o pé ilé kábíyèsí ni Destiny lòun wà. Ṣé lè tó wà lọ ìgbékúgbé níbi tó ti ń wá káàkiri pé òun fẹ́ jogún kábíyèsí. Ẹ wo nǹkan ó ti jogún ti ẹ̀ nìyẹn. Ẹ̀yin èèyàn wa ẹjọ́ jàre kó ń dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge. Ká má fi tìtorí àwíjàre fi tán lẹ́nu kó tójú wà lójú rẹ̀. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa, ẹ bá wa share, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi subscribe. At the end of the day, ẹ bá rí ọ̀rọ̀ kan àbí ìdíkejì kẹ́ bá fi sí comment section. Ẹ ṣé gan ẹ̀yin olólùfẹ́ mi, ẹ ṣé ń tẹ́tí sí wa. God bless you. Tá bá rí èyí tó tún jẹ́ ọ̀rọ̀ tó tún jẹ́ kàyéfì àtúgbò wá sí tìgbọ̀ yìí. Torí tá bá rí tá bá sọ ẹ̀ṣẹ̀ ni. Ẹ ṣé o. Bye.